Sátidé tó bá máa dáa, Friday láti mọ̀. Ó jẹ́ mọ̀ wípé gbogbo ohun tí 2023 bá máa sọ ní dáadáa nípa rẹ̀ àti 2022 yìí gẹ́gẹ́ ló máa ti mọ̀. Bẹ́ẹ̀ ni, má pẹ̀lú àwọn tó máa tọra wọn jẹ o, torí bí àwọn kan ti máa tọra wọn jẹ nìyẹn. Wọ́n á ní ohun tí Ọlọ́run bá ṣà máa ṣe, wọ́n á ní ohun lọ́lọ́run máa ṣe. Bẹ́ẹ̀ náà kẹ̀ wọ́n sì padà rí tó ti tún complain tán ní Olúwa kí ló dé tó ṣe léyìí fáwọn. Wọ́n ti gbàgbé wípé àwọn ti ní ìpinnu kan tẹ́lẹ̀ wípé ohun tí Ọlọ́run bá máa ṣe ni Ọlọ́run máa ṣe. Jẹ́ kí n rán létí wípé ohun tí ènìyàn bá pinnu ni Ọlọ́run máa ṣiṣẹ́ lé lórí. Bẹ́ẹ̀ ni ó sọ fún wa nínú Bíbélì, ó ní pinnu lórí nǹkan kan, èmi yóò sì fi ìdí rẹ̀ múlẹ̀. Ìyẹn ni mo fi ń jẹ́ kó yé ọ wípé o gbọ́dọ̀ jẹ gàba lórí gbogbo ohun tó jẹ gàba lé ọ lórí nínú ọdún yìí 2022. O gbọ́dọ̀ jẹ gàba lé lórí ní 2023. Múra báyìí. Májẹ̀mú ọlọ́jọ́ 9 gbáko, ìyẹn tí mo máa wọnú ilé májẹ̀mú fún dídí ọjọ́ 9 láì rí oòrùn. Program yẹn máa bẹ̀rẹ̀ ní ọ̀la lọ́la yìí, èyí tá a mọ̀ sí December 26. Bẹ́ẹ̀ mi ti máa ṣe lọ́dọọdún nìyẹn. Èmi ò kúkú jẹun ọdún, ẹ̀yin lẹ́ máa ń jẹun ọdún, torí pé mo tún bẹ níwájú mi ó ju oúnjẹ ọdún lọ. Bó bá ti gbé lé mi lọ́wọ́ nìyẹn, láti 26 of December ni mo ti máa wọnú ilé májẹ̀mú fún dídí ọjọ́ 9 gbáko láì fojú rí oòrùn. Òru nìkan ni mo máa ń jáde. Gbogbo èèyàn tó bá sì wá mi wá, mo sì máa ń rí wọn ní ìlú ọkùnrin wa. Gbogbo bíkíbi tó bá wà tí a gbé mọ́tò sọ pé ò ń bọ̀ nílùú ọkùnrin wa, ó máa ń bọ̀ láti Èkó, sọ pé Ìjẹ̀bú Òde ló ń lọ. Sọ fún ní driver pé kó dá ẹlẹ́ ní Odogbulu Express Junction, pick bike láti Odogbulu Express Junction, sọ pé chọ́ọ̀chì bàbá ní GRA ló ń lọ ní ọkùnrin wa. Ó máa bá mi ń bẹ̀ fòdìdí ọjọ́ 9. January 5 òun ni ẹ̀rí máa jáde. Gbogbo èèyàn ló gbọ́dọ̀ wá. Program yẹn máa ní agbára. Ẹ pè nọ́mbà yẹn 08054 353629. Wọ́n máa send address sí ọ pé sórí WhatsApp àbí kó pè.